A ní kó gbé òun lọ sódò lọ àtàrí àjànà kò ń ṣẹ̀rù ọmọdé. Kò bá ti mú ṣe atọ́kùn òòṣà ọlọ́yà ńlá ó léwu pọ̀. Èèyàn kì í lọ́kọ́lé kó tún máa fọwọ́ kó mi káàkiri. Ojú ọtí iná jó nílé ọlọ́yà ńlá tí ìdí jàǹdágbó ni agomátẹ̀ nìkan tó jókòó sí òun ló ṣẹ́kù. Ṣé okùn ìran ló ń jà ẹni àbùkù ìdílé méjèèjì? Kí ló kan ogun pẹ̀lú pé èèyàn pàdé olólùfẹ́ èèyàn pàdé ẹni tó lọ́n ti yàn mọ́ mi? Ayúsì ó pàdé èèyàn nínú igbó ẹni tí ò wà friendly tá a kí tó ń yín mú sókè sí wa olóòrán olólùfẹ́ ẹ̀ ó lè má wà friendly sí wọgbà tó wá wà friendly sí mi nǹkan. Ọdún mi ò fẹ́ sí àná ó ti ju ọdún orí mi lọ sórí mo yín ń bọ̀ báyìí gan ó kú díẹ̀ láti ẹ̀ lórí gbogbo òní tó lè dé wọ̀nyí. Nígbà tó bá kọ̀ tó dákẹ́ ẹkún nígbà wo la fẹ́ mọ ọkọ̀ tó kàn tá ó tẹ̀lé tí. Ó kàn sọ pé àwọn fẹ́ compensate mi. I was so surprised. Má sọ fún mi pé nǹkan tí mò ń rò ní nǹkan tí ó ṣẹlẹ̀. Ó ti ṣẹlẹ̀. Oh my God. Ẹni tó bá ti ṣetán láti bá ẹbọra jẹun lóríta kó dánwò rẹ̀. Ẹ wá wo inú ìgbò ẹ̀ dáadáa. Kò tóbi lóòótọ́ àmọ́ káàánú rẹ̀. Ṣé ó ṣe Yọ̀mí tó fún mi látìtìdú ẹ̀yìn? Ṣe kápá ni. Kí ló dé máa ń tèkì gbogbo nǹkan serious báyìí? À ń pọ̀ sí máa kó wa yẹn máa tẹ́. Ẹ ti jẹ́ kó tàn bàbá ọlọ́jẹ̀ lọ kí ni tèmi bẹ̀. Bẹ́ẹ̀ bá kọ òkè lójú kọlẹ̀ lórí kan gbé sí. Ṣẹlánà yìí iwájú ọ̀nà ọbẹ̀ gangan ìjọba ti tọ̀nà ẹ lọ ẹ lè rìn iṣẹ́ sí méjì mẹ́ta ẹ máa débi tẹ́ ẹ lọ. Asáré kọlù dẹ̀ wò mí dáadáa kò tẹ́jú mọ́ mi ọjọ́kíjọ́ tó bá tún rí mi tó pàdé mi lọ́nà. Nothing is too big to sacrifice for a loving mother. Nothing is too big to sacrifice for a loving father. Bíjì ayé balẹ̀ bàbá gbẹ́rọ̀ wọ́n dìde o. Láàrin òkùnkùn ayé bàbá ṣe mọ́lẹ̀ mi. Tó bá dákú pín tẹ́mi sí rẹ̀ lọ́dọ̀ Elédùwà o. Ìwọ lọ máa ṣe dá. Somebody say YIGA. YIGA, 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 YIGA. Ẹni ẹgúnlé ọmọrọ́jú. Ẹni ẹgúnlé ọmọrọ́jú. Ẹni ẹgúnlé ọmọrọ́jú. Kò máa rọ́jú ọmọrọ́jú. Ẹni ẹgúnlé ọmọrọ́jú. Ẹni ẹgúnlé ọmọrọ́jú. Ẹni ẹgúnlé ọmọrọ́jú. Kò máa rọ́jú ọmọrọ́jú. Lọ́jọ́ kan, bó ti ń rárá ayé o, yóò rí ara hàn ẹgbẹ̀rún. Yóò rí ara hàn. Nothing is too big to sacrifice for a loving mother. Nothing is too big to sacrifice for a loving father. Bíjì ayé balẹ̀ bàbá gbẹ́rọ̀ wọ́n dìde o. Láàrin òkùnkùn ayé bàbá ṣe mọ́lẹ̀ mi. Tó bá dákú pín tẹ́mi sí rẹ̀ lọ́dọ̀ Elédùwà o. Ìwọ lọ bá ṣẹ̀dá àwẹ̀dá kàmẹ́dá dẹ̀.
What? Johnson. Shiji. Why? One day, the table will turn. Dad, what is going on? Kí ló ń ṣẹlẹ̀ now? What exactly is going on? Why are you depriving me of my freedom and adulthood? Kí ni mo ṣe fún yín? Am I still a kid to you? Ẹ wá sọ yẹ kó máa trail mi kiri. Kí ni mo gbọ́ yẹn now? You made me feel like a kid. No, you're not a kid. Nǹkan tí mo dẹ̀ ṣe mi ò mean any harm. I just want to know the kind of man that you have grown up to be. Fẹ́ mọ̀ bóyá o ti di ọkùnrin. This is it. Ó ní àwọn iṣẹ́ kan tí mo fẹ́ kó handle these days. And tí mi ò bá test ẹ kí n dán ẹ wò, mi ò ní mọ̀ bóyá o capable láti handle àwọn iṣẹ́ yẹn àbó o capable. That's what you have just done. That is exactly what I have just done. But Dad. Yes. You should have told me. Adibati sọ fún ẹ yẹn o ń ṣe testimony yẹn. Guy, you are so unpredictable. Look at you. Ẹ jẹ́ kí n máa bínú. So ní láti bínú yìí mọ́. Somebody say Yiga. Yiga, 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 Yiga. Daddy Michael, báwo ni ṣó lọ? Kò lọ. Ó ní mò ń gbìyànjú látẹ̀kọ́ ẹ̀ kò lọ. Ìwọ lọ́hùn. Ó máa jẹ́ kójú mi rí bi. Látànà, ṣé kò ríngì ni àbí ó ń padà bí? Ó ń padà ni. Ó tiẹ̀ wá ń sọ pé wọ́n ti pa báyìí. Wọ́n ti pa fóònù yẹn, mo dáràn. Wọ́n náà ti pa? Wọ́n ti pa. Wọ́n ti pa fóònù ẹ̀? Bẹ́ẹ̀ ni. Ṣé kò wá rí náà charge ní àbí kí ló a máa sọ pé kò sí náà lórí ẹ̀? Ẹ pè ìyàwó ẹ̀ náà bóyá yẹn rí pa bá sọ̀rọ̀. Ẹ jẹ́ kí n pè yẹn wò. Jẹ́ n pè Yiga. Ẹ pè náà bóyá ó ń pè bóyá ó ti rí pè. Hello, Daddy. Báwo ni my dear? Ẹ ra sà, gbogbo lẹ́ ń kọ́ sà. Ṣàlàáfíà ni. Jọ mo ní kí n béèrè bóyá Michael ti pè é ni. No sà, èmi náà ti ẹ̀ ń rò pé bóyá kí n pè yín pé ṣe ti gbúrò ẹ̀ tẹ́lẹ̀ ni ètò bá délé kí n pè sà. Kò ì pè wọ́n náà. No, kò tí ì pè mí, tí ì gbọ́n pa ẹ̀ rárá. Bóyá because mo ń try number ẹ̀ kò lọ likely kó jẹ́ network. Ẹ jẹ́ ká máa wò títí alẹ́, èmi náà tún try kẹ́yìn náà ṣe máa try. Ó dáa kò burú, mo ti gbọ́, àwa náà á tún máa gbìyànjú ẹ̀ ń bí. All right sir, ẹ ṣé gan Daddy. Ó ṣe bá mi kí àwọn èèyàn ẹ o. Wọ́n á gbọ́, ẹ bá mi kí mọ́mì náà. Tó bá dẹ̀ jẹ́ pòun náà ló pè mí, màá pè ẹ́ padà, màá jẹ́ kó mọ̀ pé a ti rí bá sọ̀rọ̀. Ó ṣe. Ó dàbọ̀ sir. Yes sir. Okay. Kí ló wá lè ṣẹlẹ̀ sí Michael? Látàná, very unusual. Michael máa. Well, mo pray kó jẹ́ network ṣá. Mo pray kó jẹ́ network o. Ó máa bá mi fi ṣọ́ ẹ̀ṣọ́. Á bá mi pamọ́. Ó máa bá mi pamọ́. Oníkò ìpè wọn. Tala wá mọ̀ tán jọ lọ báyìí ta lè pè é ni. Kò dẹ̀ sọ àwọn tó jọ lọ fún. Kò sọ. Somebody say Yiga. Yiga, 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 Yiga. Ẹni ẹgúnlé ọmọrọ́jú. Ẹni ẹgúnlé ọmọrọ́jú. Ẹni ẹgúnlé ọmọrọ́jú. Kò máa rọ́jú ọmọrọ́jú. Ẹni ẹgúnlé ọmọrọ́jú. Ẹni ẹgúnlé ọmọrọ́jú. Ẹni ẹgúnlé ọmọrọ́jú. Kò máa rọ́jú ọmọrọ́jú. Lọ́jọ́ kan.
Bó ti rárá ayé o, yóò rí ara ọ̀run ẹgbẹ̀rin. Yóò rí ara ọ̀run, yóò rí ara ọ̀run. Tẹ́lẹ̀ká sókè rí ara ọ̀run. Yóò rí ara Sunday. Yóò rí ara ọ̀run. Yóò rí ara ọ̀run. Yóò rí ara ọ̀run. Hello, beautiful lady. If you don't mind, can I? Sorry if you won't see me as someone that is trying to intrude into your privacy. For quite some time now, you notice you come here alone, you drink by yourself, you smoke alone. What's the problem? If I talk about myself, feel like So, I want to know, Where are you, Michelle? People are wicked. What about coming to recontract? So, I want to recontract. Ṣé ọwọ́ ìjọba ò tẹ̀ wọ́n? Well, one more, you know. Oh. He's in the police station. Oh, thank God. Kò lè ní bọ́m̀bé lágbára náà. Kò jẹ́wọ́. Ayé le o. People are just selfish, greedy. Àwọn ilé fẹ́ ní everything to themselves. Owó yẹ ìdẹ̀rẹ̀ àlè kó lọ sọ́run. What is wicked? But kò jẹ́wọ́ ṣá. Kò jẹ́wọ́. Kò jẹ́wọ́. Ọlọ́run máa kó sínú bóyá ó lè wá jẹ́wọ́. But I have something to promise you. I don't like the way you come here looking sad. I'll make you happy. So, Shiji, how did it go? Did you eventually get out with her? Guy. Not that fast now. Not that fast, but I could see a woman too depressed. So Batimo Basoro, I showed her more pity and I gave her an empathy to go live to feel like any feeling continue feel. So I think we're making headway and she could trust me. In other words, she needs a companion. She's desperately in need of someone to keep her company. Give her that. Okay. Be very, very close to her. She needs succor. Give her succor. Their relationship to my tight contract. Wadi la for or love fun. She get anything to what you need in mind. You will pour out fun. Fall in love with her. Let her fall in love with you. You don't understand what I'm saying? So at the end of the day, we won't contact and that will mean a plus for us that will succeed. Wow. Yeah. There was this contract do from every indication now move go make sure we contract our bar. Yeah. There is this big deal in that contract. Oh, 1 year ago. Tabagba, you will smile too. Yeah, trust me on this. You know, I learned from the best. I know you will succeed. Yeah. Do it. But Guy, there's something to Lady mention and Alukonko. Dad, please just tell me the truth. Where is Aluko? Aluko has gone to the US. US, that again? Lady Sopo in prison. And where Aluko going to confess? That prison is US. US is prison.
But Dad... Sonny, what's your problem? I don't want us to discuss that further, okay? Okay. You will understand when things start unfolding, okay? Well, but sometimes you hide... Hello. Okay. Fine. Yeah, good. Fine. Good. Okay, I need to shower. Please, do that. Promising to love you with all my heart, because every day speaks new about you. I love you, my baby. Ọ̀rọ̀ ìfẹ́ lágbára yéye o. Ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni, bí àdánwò ni. Olólùfẹ́ fẹ́ mi dọ́kàn o. Ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni, bí àdánwò ni. Fàmì lọ́wọ́ dání kájọ wà pọ̀, baby. In any circumstances, I will be there for you. True love is all we need, and you are all I am wanting. My baby, hold my hand. Kindly hold my hands, baby, have no fear. Kindly hold my hands, baby, have no fear. Kádàrá o, kò má lè tà sí ẹni láyé. Àyànmọ́ ti dájú ṣáká. Káyà àgbà bó ṣe rí, káyà àgbà bó ṣe wà ní o. Ọ̀rọ̀ ìfẹ́ lágbára yéye o. Ọ̀rọ̀ ìfẹ́ bí i. What's the deliver with Giant? Nice one. Time on our vehicle in Makala. Mommy, kí ló dé? Tẹ ní sùúrù ẹ̀yin náà wo tẹ já wọlé. Ṣé mo office níbi tá wà yìí? Èmi ò mọ̀, orí mi ò pé bẹ́ẹ̀ ṣiṣẹ́ ń sọmọ ẹ̀ṣẹ̀ mọ́. Ẹ̀rù ẹ lọ ṣọ́ra yín o. Ṣọ́ra yín gidi gan o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Kí ló tí wọ́n máa pè ní lórí aago? Èyí sọ fún mi pé ajágbó ẹ̀gbẹ́ kọ́ọ̀lù mi. Kí ló dé? Mo bèrè lọ́wọ́ yín kí ló dé? Ó ní bí ọmọ là ń sọ̀rọ̀ ọgbẹ́ yìí. Ẹ̀jẹ̀ ní kí ẹni mo já wọlé. Mi ò wá mí pé kẹ́kọ̀ọ́ sáré wọlé bẹ́ẹ̀ yẹn. Ẹ mọ̀ pé ọ́fíìsì níbí. Ẹ wò mọ́mì, ẹ ní sùúrù ṣẹ̀gbọ́. Ṣe rí lórí ọ̀rọ̀ Michael kò ṣe pé bóyá àwa náà àkọ́ ọbọ̀ tó. Adìẹ wá dẹ̀ ń láàgùn. Ìyá rẹ̀ ni ò jẹ́ ká mọ̀. Kódà àti lọ kọ́mpì ti gbé gbèsè àti lọ sí station àti lọ report both TV and radio station náà ti ń announce it. Even sef ṣe rí ilé-iṣẹ́ tí a ní kó lọ ṣàṣojú ẹ̀ ní bọ́ọ̀nù àti pè wọ́n lọ́hùn. Báà náà ṣe rí ń bínà náà sọ́pọ̀ náà ò rí. Ẹ̀gbò ṣé gbogbo kan tẹ̀ ń sọ yẹn àlọ́ lẹ̀ ń pa. Àlọ́ ni o, èmi ò tiẹ̀ gbọ́ mi ìgbọ́ sétí mi. Ẹ wo torí Ọlọ́run tẹ́ ẹ bá sọ pé ẹ̀mọ́ wọn gbé. Èmi á lè sọ fún pé abiyamọ lèmi mo mọ́ wá. Ẹ wo mo fún yín ní ìjọ́ méje. Ìjọ́ méje mo fún yín. Tí mi bá rí ọmọ mi kó tó tó jọ́ méje. Nǹkan tá a sì ti lè fi jó gbogbo ayé ló bá bá wa mọ̀. Ṣọ́ra mi sí bí ìmọ̀ kan tó lè ṣẹlẹ̀ sọ́fíìsì mi. Ẹni sùn yìí. Michael kì í ṣe ìpínlẹ̀ pẹ̀lẹ́ màmí ẹ má ṣe báyìí fún mi. Èmi ló kọ́ bó ṣe ṣe mí ni ìwọ ni mo bẹ́ẹ̀ tó yọ lọ gbogbo ọ̀nà tó bá mọ̀ má jẹ́ kí n kú báyìí. Màmí báwo ni màá ṣe ní kẹ́ kú? Inú mú pé gbogbo ẹgbẹ́ra mi ni mò ń sàkárà yín lè ya owó ògùn yín náà ni mò ń wá kiri látọjọ́ ìmàmí ẹjọ́ ẹ má ṣe báyìí fún mi. Mo mọ̀ pé gbìyànjú wo náà bá sọ pásìkò ti tó jẹ́ kí lọ sí mi. Mami ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ mi fẹ́ gbọ́ lóhùn ní jẹ́ ẹ̀ ní fi mí sílẹ̀ báyìí
gbogbo nǹkan tó bá gbà ni màá fún mọ́ àmì ẹ ṣàdúró tí mi ẹjọ́ tó rọ lọ kókó ní ṣe yín. gbogbo owó tó yẹ kó fi tọ́jú ara ẹ̀ kó tó fi rògùn fún mi tán èmi náà mọ̀. máa mi ẹjọ́ máa lọ wọ́wọ́ máa mi ẹjọ́ tó rọ lọ máa lọ wọ́wọ́ kó máa wá gbogbo nǹkan tó bá gbà ni màá fún ẹni fi mí lẹ́ẹ̀ báyìí kókó ní ṣe yín lágbára Ọlọ́run èyí kókó máa mi máa lọ wọ́wọ́ máa lọ gbogbo nǹkan tó bá gbà ni màá fún kókó ní ṣe yín ẹni fi mí lẹ́ẹ̀ báyìí kókó ní ṣe yín máa mi. Somebody say Yiga. Yiga, 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 Yiga. Ẹ jọ̀ọ́ sà, ẹ dáríjì mi sà. Mo ti ṣetán láti ṣe gbogbo nǹkan tẹ́ bá ní kí n ṣe sà. Ìwọ dúró ìwọ fẹ́ pààyàn sí mi lọ́rùn. O wá sọ̀rọ̀ ẹ̀dí alájàngbìlà o bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tí ó yẹ kó ṣe. Ṣé wọ́n ní o wá ṣoríire ṣé yẹn ni mo jẹ̀bi sí ni? O mọ̀ pé oríire tó rin yẹn kò fẹ́rò ni. Oríire ò wá èrò ìwọ̀n bẹ èèyàn tá bá ti pèpè kó wá ṣoríire kó tètè gbámú ni kó dẹ̀ lè ṣoríire yẹn. Ìwọ á ti pẹpẹsẹ èmi ò ṣiṣẹ́ ń bíbá ẹ mọ́ èmi rò pé tiẹ̀ ti ríṣẹ́ sílé epo ni nígbà tó bẹ̀rẹ̀ sí ní dànù nígbà tí ìyàwó jẹ orí ẹ ó mọ̀ pé ó yẹ kó padà wá sí bíbá ó fọ́ ni. Ẹ má bínú sà, gbogbo nǹkan tẹ́ bá ti ní kí n ṣe ni màá máa ṣe gbogbo tẹ́ bá ti ní kí n lọ ni màá máa lọ tẹ́ bá ti fẹ́ ni màá máa ṣe níléeṣẹ́ yìí. Sórí gbogbo ẹ̀bẹ̀ tó ń bẹ yìí ẹ̀ tó bá rí ẹ̀ tó ń bẹ bẹ̀ sí wọ́n á ní ọ̀gá wọn yẹn ó ti dájú ju òun náà kúnlẹ̀ tó ń bẹ̀ tí ò gbọ́ ẹ̀bẹ̀ yẹn o but màá gbọ́ ẹ̀bẹ̀ pẹ̀lú one condition. O gbọ́ nǹkan tí mo sọ? Yes sir. Kò dẹ̀jú wípé iṣẹ́ tó kọ̀ sílẹ̀ tó sọ pé ò ṣe lọ́jọ́ sí wàá wá padà sídìí iṣẹ́ yẹn ibẹ̀ ló máa lọ wàá lọ sọ fún pé mo ti ṣetán láti ṣe iṣẹ́ yẹn pẹ̀lú yín o tó bá ti wá ṣetán àwọn náà máa pè mí fúnra wọn pé ó ti wá o ó dẹ̀ ti ṣe nǹkan tí mo ní pé kò ṣe tó bá ti wá pè mí máa ṣe wá ronú pé bóyá a máa tiẹ̀ gbà ẹ́ padà bá ní gbà ẹ́ padà wọ bẹ̀rẹ̀ sí ní ṣakọ nígbà yẹn mo ti ẹ̀rọ pọ́lọ́ ń wà lẹ́yìn ẹni ìṣakọ òṣì àwọn náà lójú náà fi ríran ṣé rú ẹ̀ kó ti wá bá mi mo mọ bí mo ṣe máa ṣà tí mo máa rà mélòó wọ́n fúnra ẹ̀ mọ̀ náà ó mọ ọmọdé èèyàn tí mò ń gbé tó bá wọn fi jókòó 20-30 minutes wàá rí wọn bì lọ́lọ́pọ̀ yanturu wàá sọ òṣàkọ wọ́n kó wọn jú mi jàre. Ẹ ṣe sà ẹ má ṣe sà ẹ ṣe sà. Bọ́bọ́ ìfọ̀ ni o. Ṣé bí ìfẹ́ ṣe máa ń sáré tán náà nìyẹn? Èmi ni epo ẹ̀gúsí mi wá dohun àìjírí. Èmi ni ṣíjẹ ògbé kọ̀ọ̀lẹ̀ mọ́. Ṣíjì olúwa lórí. Kò sí wàhálà. Aláti ṣe mi, àmọ́ àti ṣe ara. Yiga, yiga, yiga. 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 Hello, sir. Sir? Sir. Yeah, I'm with you, sir. Sir, Mr. Kola ló pè mí wípé girl tí ó fọ́ goal last time mọ́yàn lórí yẹn. Ipò lóhun ti jẹ́ láti join wa, sir. I'm very sure, sir. Yes, sir. Abeni, sir. No problem, sir. Somebody say Yiga. Yiga, 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 Yiga. So what are you saying? I can apologize. Because I'm ashamed, sir. You actually came to apologize? Yes, sir. So, you think you're wise? Oropo gbọ́n, Oropo ní ọpọlọ. Ó wá ṣe rádaràda, ó lọ.
And let me tell you something. A word of fact. Chori club tó ti ń ṣiṣẹ́. Agbára popsi mi, the club yẹn fi ń run. And lágbára Ọlọ́run, lágbára bàbá tó bí mi. Akíkanjú fún rẹ̀. Tó bá ní kí club yẹn má function, mo kò ní function. In fact, we do any sack. Please. What makes you think I'm not gonna do that? Jeremiah could sack me. The party sack me. My mom is going to die. Ṣorí kan tí ò yẹ. Ẹni tí àwa bá fojú sí lára. Tá a rí gẹ́gẹ́ bí ẹni tá a lè lò fún iṣẹ́. Ó yege ni o. Ohun tí ò yẹ ni wípé ọjà ọ̀dájú nílé ayé. Olójú ẹ̀jẹ̀ ọ̀dájú ló ń jèrè ẹ̀. Èmi wá fi ọwọ́ fa ìmọ̀ra. Ìwọ ń sá fún mi. Ṣé wọ́n lè sá fún òjìji ara ẹ ni? Ibo ló lè wọ̀ táwọn ò ní wá ẹ rí? Ó ṣe rádaràda kiri. You know the saving grace? It's because I can still see some level of decency in you. You understand? So why are you begging me? Because I don't want my mother to die. Your mom? Yes. Your mom? My mom has a heart problem. I need to buy drugs every week. Ipò ìyá dá lára ọmọ. Ẹni tó bá rí ìyá tọ́jú ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. You know why I'm gonna help you? Not because of your stupidity, but because you mentioned your mom. Torí ìyá ṣe kókó lára ọmọ. This is what you're gonna do. Fún mi ní address hospital tí mom sí ẹ wà. Tell me the name of the doctor and I will sort everything. Thank you, sir. Thank you. Listen and listen good. Kò sí oore tó gbé nílé ayé. Ṣó gbọ́ mi? Yes, sir. Kò sí oore tó gbé. Even in the religious world. Tá bá ní pé ìgbàlà ọ̀fẹ́ ni. Ìgbàlà ò kì í ṣọ̀fẹ́ o. Because you are losing a lot to get the ìgbàlà, to get the salvation. Tá bá ní kí n wá gba ìgbàlà ńsìn. I'm gonna forsake this fucking drink. I'm gonna forsake this. And that is a big deal for me. So it is not free. I'm letting go of a lot of things to get a salvation. So nothing is free. Má rò wípé oore tí mo fẹ́ ṣe fún ẹ, oore ọ̀fẹ́ ni. Are you ready to do anything to get some money and to get your mother's health fixed? Somebody say YIGA. YIGA. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọpẹ́ ni fọ́lọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọpẹ́ ni fọ́lọ́run. Toró dá mi sí. Mi ò rò pé mi ò tiẹ̀ ní kú rárá. Àmì ikú kẹ̀.
kò sí kú lójú yín Ọlọ́run má jẹ́ ẹ tí ẹ lè kú láíláí má rí pẹ́ tẹ máa jẹun ọmọ dálẹ̀. ọpẹ́ mi wá lọ sọ́dọ̀ ọmọkùnrin Ṣídì tó gbé owó bàtàbàtà sílẹ̀ pé kán fi ṣe operation náà fún mi àtìlé àtọ̀nù ẹ̀ ò mà ní dàrú. àmì àṣẹ. òun náà ní fàìsàn ló gbà wọn. àmì àṣẹ. Ọlọ́run àwa jẹ́ kí ìdílé wa kó tó san oore náà fún. àmín. torí ẹni tó ṣe ni lóore ọpẹ́ ló yẹ kéèyàn dú láì ṣe pé nǹkan kan wà ń bẹ ó dẹ̀ wò sòsò báyìí ó dẹ̀ gbà mí là nínú àìsàn ọlọ́jọ́ pípẹ́ tí mo ti wà lẹ́nu ẹ̀ wàhálà ò ní dé bọ́mọ. àmín. Yiga ọmọ ní ẹ o we are proud of you. Thank you, sir. In this family we are proud of you. Thanks so much, sir. èmi mo sọ bẹ́ẹ̀ kò ní bàjẹ́ fún ẹ. àmín. olóríire ni ẹ. ẹ ṣé daddy. so wá rí ọmọ tó ṣe kù kárí tí ara yá rẹ fi gbá yìí ọmọ ni kò dẹ̀ ní dèrò ẹ̀yìn. àmín. èmi náà gbìyànjú tèmi o tí n bá sọ fún ẹ pé oúnjẹ ni sórí pé oúnjẹ náà ṣe tiẹ̀ nígbà tí ìyá rẹ jẹun gidi ló lè survive operation o tí ó bá jẹun kò ní survive operation o. ó tọ́ lẹ sọ dáadé. so wá rí bọ̀bọ̀ tí ó san gbogbo owó operation ìyá rẹ tó mú ìyá rẹ dúró yìí òun ló máa fẹ́. bẹ́ẹ̀ ni káfífẹ́ mi múre hàn. dadi. dọ́tà. ọ̀gá mi máa ní ẹ má yẹ káwọn èèyàn gbọ́. fọgádẹ ìyẹn ṣe fi ọ̀gá ẹ ni àrí àgbàlagbà tó ń fẹ́ bọ kékeré ṣé bọ́ ọ̀gá ẹ ni ìyẹn mi kò mí anything so ti yẹ. dadi omi. wo bí olùmọ̀fẹ́ o. ẹ jọ ẹ má sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn rárá olóore wa ni kò sí ìtòpọ̀ ó yàtọ̀ sọ̀rọ̀ ọkọ àti ìyàwó ẹ mọ̀ pé ti lẹ́ni tó ń fẹ́ tiẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. omi máa fẹ́ ṣé kí n má gbọ́rọ̀ sí dadi lẹ̀ dadi mo ti gbọ́. ẹ tó ń sọ yẹn o ti lọ́n ti ẹnu tuntun ìdán máa fẹ́. mo ti gbọ́. wojú mi dáadáa Yiga. sá. Yiga. sá. má kọ̀ sí mi lẹ́nu o. yes sir. tó bá kọ̀ sí mi lẹ́nu wàá rí ìbínú mi o wàá rí ìbínú mi gidi ó mọ̀ mi o tí bá ti dé fìlà inú mọ́ bí mi ní o bí Nàìjíríà ṣe tó lónìí àwọn mẹ́rin là á dé ẹnìkan bá dé mọ́ kéwà ó láwọn mẹ́ta tó kù là ń parọ́ ó ku èmi Màláíkà àti Bàláyíwọlá àwọn èsì parọ́ wọ́n kàn fẹ́ sọ alẹ́ nù ni èmi lọ bí fàájì. ọlọ́dà káyà ara yá ẹ̀ ti yá ká mọ̀ gbádùn lókù báyìí tó ti yẹ Yiga. tí ìlú ní ṣá. ṣé bọ̀bọ̀ tó yẹ kó service ẹ wá gbé mọ́tò yẹn ó service ẹ like 2 weeks ago I don't know what is happening. ó kàn takú ni mo I check the battery and ṣe bí last 2 weeks ni wọ́n wá gbé mọ́tò yẹn tó service ẹ just go ó kàn takú ni mo wo orí battery I checked virtually everything tí mo lè check as a novice nípa mọ́tò but mo ò anything. I to get hotel. Should I even call this place hotel? Let me say low budget guest house. The AC is not working. Wọ́n kàn gbé fan òṣìkan sínú room. Dad, the bedroom, God. Ẹ má pity me. I'm not a kid. I'm not a kid. Okay, I'll cope, Sha. I'll cope. Yes, wọ́n pè mí. So they were actually expecting us. So I told them it's past 6 already. But Wale ti bàjẹ́, so àwọn wá sọ fún mi pé àwọn máa wá instead of we going to meet them to save us the stress. Yeah, they will come. No, now wọn lè bínú sóòtẹ́ ọ̀yàn náà àwọn gan mọ bó ṣe ń lọ náà mọ̀ pé àkínṣe èèyàn bẹ́ẹ̀. All right, Dad. Please, on a final note, ẹ má mu juice. So you know the doctor wants you not to take juice. Especially those sugary ones. Ẹ bá fẹ́ mu juice, ẹ mu natural. Ẹ jẹ́ kí maid lọ ṣe natural one fún yín. Ẹ má mu àwọn pálí yẹn mọ́ kò dáa. Please, Dad, and I can see you are addicted to those things. Is that a promise? That's my guy. Are you okay? Yes, sir. Is this room okay? Yes, sir. Okay, if you can chill here, Flo, I'll just be in the bar. Then, Magbagbe, I want to ferry, they will soon be here. You hear? Why are you folding your arms? What's wrong with you? I'm okay, sir. I'm okay. Yiga.
Somebody say Yiga. Yiga, 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 Yiga. Ẹni ẹgúnlé ọmọrọ́jú. Ẹni ẹgúnlé ọmọrọ́jú. Ẹni ẹgúnlé ọmọrọ́jú. Kò máa rọ́jú. Ẹni ẹgúnlé ọmọrọ́jú. Ẹni ẹgúnlé ọmọrọ́jú. Ẹni ẹgúnlé ọmọrọ́jú. Kò máa rọ́jú. This is the package. Wow. Mo lè hope pé ṣùgbọ́n kẹ́ ṣe máa like. Ara àwọn ẹja àtàlàyé máa ń jẹ náà ni. Cha-cha. Wàláì. Okay, so babe, let's go. You're lucky we're not sleeping out tonight. Wow. This is lovely. Ẹ wo, life saver mi yẹn o. Kí wọ́n tó wà tó takú ní orí mi ti dàrú pé kí ló ṣẹlẹ̀. And actually, she's just she's nervous and pé ibi tó wà yìí is not a conducive environment. Okay. So it's not funny. Ṣé bá Wáyé bàbá ṣe mọ́lẹ̀ mi. Tó bá dákun wí tẹ́mi sí rẹ̀ lọ́dọ̀ Elédùwà o. Ìwọ̀lọ́ba ṣẹ̀dá àwẹ̀dá kámẹ́dá àdẹ̀dá o. Oníbẹ̀kún bá pẹ̀dá lẹ́ka o, ayọ̀ ń bọ̀ lówùrọ̀ rẹ̀. Yiga, mo ò ní fẹ́ kó bínú sí mi fún nǹkan tí mo ṣe nílé. Kò ń ṣe wípé mi ò fẹ́ kó ṣe. But I could see it all over you there that you were comfortable pẹ̀lú such parole. Oh sure. So má bínú. Mi bínú sir, but ẹ kàn sọ pé kí n má bínú ni. I need this money for my mother's health. I don't want her to die. Kí ló ṣe láyà? Nothing sir. Kọ́kọ́ ṣe mí. You see, with the way you're doing, ó wà obvious wípé ó ń ṣọmọ bẹ́ẹ̀. Ó ń ṣọmọ òjàtà. Ọmọ tán tán lére ni ẹ. So why not just maintain it? You can't do this job. Àwọn ọ̀dájú náà lè ṣe. Now, ó ń fọwọ́ bọ àyà ẹ̀ ń sìn. Káwá ní pé mo fi ẹlẹ̀ pẹ̀lú àwọn bàbá àlàyé. Tó bá kọ̀ tó ṣe kí wọ́n máa force ẹ̀. And there's nothing you can do to them. But I need this money, sir. My mom needs to live. For your mother's health. For her to stay alive. You don't need a bag, you don't need shoes, you don't need... I don't need all that, sir. Just for your mom? Yes, sir. Okay, this is what we're gonna do. My friend, I will work on business. Go and think of any business, then I give you the money. And then, loyalty, mom's here, her health, I'll give you the money for that. If the one need any help from me, any assistance, I'm ready to render. Thank you, sir. It's okay. Thank you. So, I'm taking you home now. Then, my friend, then only free array. My for boy, I'm rape obìnrin. Ṣé go. We can't put fellow ṣiṣẹ́ yẹn sìn. Tí àwọn bàbá yẹn rí bó ṣe wà. Tí wọ́n bá lọ rape ẹ gan ko. Somebody say Yiga. Yiga, 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 Yiga. Ẹni ẹgúnlé ọmọrọ́jú. Ẹni ẹgúnlé ọmọrọ́jú. Ẹni ẹgúnlé ọmọrọ́jú. Kò máa rọ́jú. Ẹni ẹgúnlé ọmọrọ́jú. Ẹni ẹgúnlé ọmọrọ́jú. Ẹni ẹgúnlé ọmọrọ́jú. Chichi, what was that rubbish you were doing? Did I send you there to do such thing? No, I did not. No, I did not. Kí ló rubbish tó lọ ṣe pẹ̀lú gẹ̀ yẹn? Dad, ṣé nígbà tá a débẹ̀ tá a fẹ́ ṣe kínní yẹn, mo kàn rí pé ọmọ yẹn gan ó wà reluctant. Tó túmọ̀ sí pé kò fẹ́ ṣe. And ìgbà tí mo gbọ́ rẹ̀ ni mo rí pé ọmọ kan tó máa jáde láti ilé rẹ̀ ni. Poverty ló ti, ó dẹ̀ wípé tó bá wọlé ọlá, ó ti ẹni ronú àti ṣerú nǹkan bẹ́ẹ̀ láéláé. Shije, are you in love? I am. No! You're in love with the wrong person. No, choose somebody else, not her. Fall in love with another girl, not that girl. She remains my errand girl. She is my errand girl. She remains my errand girl. All right? But Dad, this is... You don't question my authority. My word is law. All right? And should be followed strictly. Yes, and should be followed strictly. If you are in love, kill that love now. Now. My word is law. Yiga, Yiga, Yiga. 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 Ẹ kí náà sọ pé o ṣe.
Dádì, ṣó jẹ́ ìgbà tí yóò bá ṣe nǹkan káwọn ajínigbé tó jínigbé ni. Kí la ṣe? Ẹ pọ̀ díẹ̀ tán kó. Dádì, a pọ̀ díẹ̀ but àwọn kankan ti bọ́lẹ̀ lójú ọ̀nà ṣùgbọ́n àwọn àtàkù àwa ni wọ́n kó tí wọ́n rí jí pé. Dádì, ẹ jẹ́ àwọn dúpẹ́ ìròyìn òkú àbójú àfojúbà. Dádì, ìbẹ̀rẹ̀ lágbára. Tẹ́ bá rí bí wọ́n ṣe ń pààyàn, tẹ́ bá rí bí wọ́n ṣe ń kùyàn àbí bí ẹran. Ẹ̀rù bà mí. Ẹ wo ìgbà níbi ìwà báyìí tá bá wà nǹkan fún wa báyìí ọ̀gá wọn kọ́ lè ní wá ó kọ́ lè ní èèyàn mú òun pa. Kó dẹ̀ gbé àdàbà yìí sọ́ọ̀dù wọn ẹlẹ́nu méjì ọmọ ń gbé yẹn kó dẹ̀ gbẹ̀yàn wá. Ẹ wo mọ́mì ẹ jẹ́ a máa dúpẹ́. Ẹ dúpẹ́ o. Ṣé wàá rí èyí tó bà mí lẹ́rù? Ẹ̀rù bà mí àwọn ara mi dẹ̀ tún ṣe mí. Ẹ̀mí gan ti rò bí ìjọ ẹ̀wọ̀n gan mo lọ. Orí ẹ̀ kọ́. Wọ́n bá dẹ̀ gbé aláboyún mi báyìí wọ́n gbé jáde wọ́n bá mú ọ̀pẹ wọ́n bá tí ọ̀pẹ bá aláboyún mi. Wọ́n fàyà lọ́mọ ẹ bá bínú bọ́ síta. Ọlọ́run ló mọ ibi tọ́mọ ọlọ́mọ máa gbà lọ báyìí. Ọlọ́run ló mọ ibi tó máa ságbà. Ọlọ́run ló mọ ibi tó máa ságbà. Olúwa o. Ẹ wo baba Michael ẹ má yà ká sọ ẹ má yà kó sọ ọmọ ẹ má yà kó sọ. Ṣé bí mo tiẹ̀ ṣe ń wo yìí gan-an inú mi ò dùn wá wọlé lọ́kọ́ lọ́wọ́ ẹ̀ kí wọ́n kó kí n wá kàn fẹ́ kó jẹ ìṣòro ilé mo dúpẹ́ tí mi ìṣòro burúkú. A kú ojúmọ́ mọ́ níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ wá tí àtẹ̀gùn ètò yìí ń fẹ́ dé o. Ẹ káàbọ̀ sí Sure Radio eléyìí tí àwọn èèyàn ń gbọ́ wá káàkiri àgbáńlá ayé. Èmi atọ́kùn ètò kàyéfì bó tún ti kúnlẹ̀ sórí ètò fún tèmi. Ìyá béèrè lọ́wọ́ rẹ̀ báwo ló ṣe lò ó ìgbésí ayé rẹ̀. Mr. Lino. Ọ̀pọ̀ kẹ̀. Mo sọ, àyè ó padà gbèmí nìkan náà nínú ilé náà tẹ́lẹ̀ náà ni. Báńkà sọ. Òní mo fẹ́ léyìí, ó dọ̀là. Ọ̀la mo fẹ́ léyìí, ó dọ̀túnla. Ìgbà wo gan-an ló fẹ́ take responsibilities as a man? I'm allergic to poverty, mi ò lè padà mọ́ ìyàmọ́ o. Bí Ake bá wa ṣe mí. Ṣe rí package tá a fẹ́ mú kọ̀ọ̀kan tí wà nílẹ̀ ready-made ni wà nílẹ̀ o. Àmọ̀ràn ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta sì wá papọ̀ ọdún rìn kìnìún. Ẹ̀kọ́ tó fẹ́ máa gbọ́ nìyẹn bàbá. Ẹ ti yá wèrè. Double wahala for anybody. Hey, I'm the owner of my quarrel. Ṣé wọ́n bọ́ ẹ̀ normal ṣe? Kí ló payà àjẹmú? Bí mi ti ń jó bọ̀ ní ṣe ọ̀pọ̀ gan. Ó ti dùn ọ̀pọ̀ gan. Mo fi Jésù Kristi mo fi bẹ̀yìn. Padà! Jẹ́wé oṣù ọkùnrin àkọ́kọ́ tó kọ́kọ́ sá sódì. Ó lè ṣe rè olókọ́kọ́ parí aṣọ séjì. Mo fi gbogbo ẹ̀bẹ̀ yìí tí pọ̀pọ̀ yóò bá yá wèrè ẹ̀ mọ̀ ṣe o. Ṣé rí ìyá tó ń bọ̀ yẹn tó rọrùn ìyá ẹ̀ máa kọsẹ̀ orí ẹ̀ máa bọ̀. Ọmọ pẹ́. Oúnjẹ ò bomi sọ́dọ̀ àtàkùn dẹ̀ máa pa ẹ lórí. Káì má sọ̀rọ̀ ó bẹ̀rẹ̀. Mo dáràn. Bó ṣe ń sọ̀rọ̀ bí ìgbà tó ń lo olúgbòhùn mo rò pé gbólúgbòhùn mi. Mi ò ní sọ fún ẹ pé kò sí ilé yẹ kó yẹ kó sọ àsọtẹ́lẹ̀ burúkú sínú ilé wa. Èjì lẹ́nu ẹ̀. Kó o tó débi àwọn ìyá mi ti rí ọ wọ́n ti rí ọ tán wọ́n sì ti mọ̀ tó bá wà. Ọmọ pẹ́ bóòlù. Ayé ọmọ ayé èèyàn ọmọ èèyàn. Nǹkan ló ní ọmọ ẹlẹ́mìí òkùnkùn ó ní wàá ní kémi ọgbà ni. Ọmọ tèmi ò dé sọnù ọmọ mi kan sọnù ó bẹ́tà ju kíláàsì sọnù lọ ẹ bá dé àfọ gbogbo ẹ̀ ń máa jẹ. àbí ẹjọ́ ọmọ pé mo gbọdọ̀ sọnù. Ẹ̀ńdánzálẹ̀ Bùsùn Naskar Ọ̀kìrìkìrìnà Rẹ́jìnà Ẹ̀bùkà Dísánà Adáhẹ́ntà. Ṣé ìwọ náà fẹ́ dísáínà ní kí n fẹ́ ní àwọn dísáínà gidi? Mo láwọn dísáínà oríṣiríṣi gidi níbí o. Wọ́n ti para gẹ́ẹ̀tì bọ̀ wọ́ yìí. Ta ni wọ́? Èèyàn yóò ní abẹ́rẹ́ ko. Èèyàn ní bàbá. Ṣẹlẹ̀ kí ló dé tẹ̀ bára yín jà? Ẹ farabalẹ̀ gbogbo yín náà ni bàbá ó dá lóhùn. Ẹ yẹ mọ́ bára yín jà mọ́ kẹ́. Wọ́n kọ́kọ́ san 5,000 naira kí n tó sọ ìṣòro tó bá wà. Mi wá ní káàṣì sáyẹn. USA
ATM card rẹ̀ dà. tó bá tún padà bẹ̀ mí máa ṣépàyé láyé fún ẹ. ìpè bíi ti báwo, come on now, are you moving to? Spinal cord ẹran rẹ̀ ibi kíní ọwọ́ ẹ̀ ní ó ní mo fẹ́ wẹ́jẹ̀ yìí. Mo ṣe bàlọ́jì ni mo ṣe tẹ́ran. Torí bó ti wáyé báyìí bó ti pò fún ọ Fàṣásí ò lè rọrùn wọ̀. Somebody say Yiga. Yiga, Yiga, Yiga. Oh, sir. Mr. Michael. Ìyẹn ni pé òótọ́ ni pé ó jẹ ẹgbẹ́. Sir, ẹ wò Mr. Banji, ìròyìn ò tá fojúbà. Ẹni tó bá débẹ̀ ló lè ròyìn. Ẹ wò nǹkan tójú mi rí ń bẹ̀ yẹn kò ṣe máa fẹnu sọ báyìí. Àmọ́ ẹ jẹ́ á máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣèbí mi náà lè léyìí. Ẹ jẹ́ á máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọpẹ́ ńlá ni. Dúpẹ́ fọ́lọ́run. Ṣèbí wọn náà tún rí lóòótọ́. Mr. Michael, ìwáwò kọ́ńpì gbìyànjú o. Kódà gbogbo àwa staff pátá náà gbìyànjú. Kò síbi tí àwa ẹdẹ. A report ní station. On rédíò kan mọ́ TV. Ó publish any times. Ṣùgbọ́n ju gbogbo ẹ lọ, ọpẹ́ ni fọ́lọ́run. Ọpẹ́ ni. Olúwa ṣeun, ẹ wò mo really appreciate effort yín. Gbogbo effort yín ni mo really appreciate. Ẹ kú àdúró tì mí, in fact inú mi dùn gan. Ọlọ́run la máa fọpẹ́ fún. Bọ́sà, báwo wà ní iṣẹ́ mi sà? Ṣé iṣẹ́ mi ṣì wà intact ṣá? Mr. Michael, ọ̀rọ̀ iṣẹ́ lóyún sọ̀rọ̀ pẹ̀lú pé ṣé ó yìí wà intact. Tí ò bá wà intact, á jẹ́ pé company jẹ́ aláìmoore ni. Company tí èmi àti ẹ̀ tàdé ń ṣiṣẹ́ fún company tó láàánú àwọn staff àwọn òṣìṣẹ́ lójú ni tí ò fi ọ̀rọ̀ òṣìṣẹ́ ṣeré rárá. Iṣẹ́ yìí lọ o, ó yìí wà ń bẹ̀ o, kò sí nǹkan tó yẹ iṣẹ́ ẹ̀. Kódà incident tó ṣẹlẹ̀ sí ẹ̀yẹn gan wà pa kò yẹ ọ ti type everything lẹ̀ pé ìwọ gangan náà fẹ́ fi ṣe general overseer supervisor fún gbogbo branches tó kù ní abẹ́ company yálà èyí tó wà ní Abẹ́òkúta ni o àbí tó wà ní Èkó ń bí ni àbí tó wà ní Ìbàdàn àbí tó wà ní Calabar ní Port Harcourt so ìwọ ni máa jẹ́ general overseer supervisor. Oh, my poor in line. In fact, inú mi dùn gan. I really appreciate you so much, sir. Ọlọ́run, ẹ ṣé gan fún àdúró tí. Kò tán síbẹ̀, Mr. Michael. Sórí nǹkan bí for good 6 months tí ó fi jí ẹgbẹ́ yẹn gbogbo wọn salary ẹ̀ àti gbogbo wọn allowances ẹ̀ ló ti package together máwọn nǹkan tó fẹ́ fún. Ẹ mí pé gbogbo bí mo ṣe lọ salary mi ṣì ń tẹ̀síwájú. Ó yìí lọ. In fact, Mr. Banji, ẹ wò ojú òní tí yín fún àdúró tí yín fún gbogbo effort yín fún gbogbo ìrànlọ́wọ́ yín tẹ́ ń ṣe fún mi. In fact, mo really appreciate yín gan so much. Ẹ ṣé gan, mo dúpẹ́ gan, inú mi ń dùn. Tí ẹ bá mọ bí inú mi ṣe ń dùn tó, tí wọ́n bá gẹṣin inú mi, inú mi dùn. I'm so happy. Thank you so much. God bless you so much, sir. Ṣé ìwọ náà mọ̀ pé iṣẹ́ company náà lọ ṣe ni? Tó fi pàdé àwọn irú nǹkan tó pàdé lágbára Ọlọ́run irú nǹkan burúkú bẹ́ẹ̀ pọ̀ sí ẹ̀. Àmín. Òòrùn ìgbà tó gbé bá wà òòrùn ìgbà tó lọ́ọ́ aṣọ. Ẹ ṣé gan, mo dúpẹ́ gan, sir. Ẹ ṣé, mo dúpẹ́. God bless you so much, sir. Ẹ ṣé gan, sir. God bless you so much, sir. Thank you so much, sir. Thank you so much for everything you've done for me. I really appreciate. God will bless you. Amen. May God continue to bless you. I really appreciate. Amen. But you shouldn't be thanking me. You don't need to thank me. Why won't I thank you? Oh, by me, Yamila. Why did you mark here? In fact, Olúwa bá mi dúpẹ́ fún ẹ. Sorry, on Timba to chef. Ara mi ni mo chef. So you don't need to thank me. All this thank you is making me feel like a stranger. You're not a stranger, boy. I need to thank you. Ma dúpẹ́. Tí o bá dúpẹ́ ọ̀rẹ́ o máa ń gbé àmì sí ni. Okay. You win. Thank God I won. So how is today gonna be? Like? Mo fẹ́ gbé ẹ jáde. Shiji, no now. Kí ló dé? You have to be with my mom, no now.
But you can put someone there to take care of her. No, I can't do that now. Please don't argue with me. I have to be with her. Yiga! Michael! Ha! Yiga! Yiga! Sorry, Mr. Man. Who are you? That's supposed to be my own question. So who are you? Yiga. Yeah. Thanks for coming. I appreciate. One thing that is clear is when next you come, you are going to prepare what we'll eat. Wouldn't you like that? Yeah. I'm sure you're going to like it. Okay, now. Take care, eh? Okay. Ọmọkùnrin dé. Okay, now. Right. Take care. Lola? Dad? Yeah, Anna. So, okay, yeah. Take care. Má gbàgbé gbogbo nǹkan tá a sọ o. All right now. What is going on? That is Lola. That is the lady. What's your problem now? Come on. Come on in. Dad? Whoa. Bye-bye. Come here. What is your principal problem? My problem is Dad. Yes. Lola is a lady I've had something with. Yes. Dad, you gave me an assignment. Yeah. Would they execute the assignment to the fullest? When I tell you to the fullest, I mean to the fullest. I did everything. We were cordial to any level beyond imagination. Now you brought her home? Shiji, that lady that just left now, she is my love. She's coming here into this house as your stepmother, and there's nothing anybody can do about that. Not anybody, not even you, can stop me. All right, àti gbéṣẹ́ fún ẹ pé ṣe business eléyìí, fall in love with her, break her down, which you have done, and that one stops there. That one has stopped there. She is coming in here as my wife, your stepmother. Like I said, there's nothing you or any other person can do about that. Get that into your head. When my stepmother arrives, I'll let you know. See now. The only woman I have ever loved. Ohun tún ní ẹnìkan tó fẹ́ gbà mọ́ mi lọ́wọ́ yìí. Kò possible. Gbogbo nǹkan tí ó bá máa gbà pátá ni màá fi fún. A gba ìyàwó mi padà. Àmọ́ kí ni Lola? Kí ni mission Lola? Tó fi wá ń fẹ́ Popsi. I don't know why my dad is just being unreasonable these days. You sent me on an errand. Mo lọ bá obìnrin, mo ṣe assignment yẹn, and I entered the assignment deeply. Mo fẹ́ deeply. The same woman now, that means I'm fẹ́ sílé. Lola. He said that she has gone African by doing juju, or she's just something is wrong somewhere. Hey, Lola. I'm just frustrated every angle. Bọ̀bọ̀ kan tó ń fẹ́ YIGA. Obìnrin tí mo ti náwó lé lórí tí mo ti
established tí mo ti ṣe everything fún you just came from nowhere kó fẹ́ gbà lọ́wọ́ mi who does that? kàkà kí eku má jẹ ṣẹṣẹ ni a fi ṣàwádà lọ Ọlọ́run ẹ̀mí ẹ̀ lè lọ sí I fit kill that guy Ọlọ́run mi ò ní gbà ọ́ bọ́bọ́ yẹn bóyá kẹ́mi ẹ̀ lọ sí ni I fit kill you tó wàá gbá ìyàwó mi lọ́wọ́ it's not possible. ọ̀rọ̀ ìfẹ́ lágbára yéye o ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni. kí ló fẹ́ kí ṣe jù fún báyìí gbogbo ti sọ pé ọ̀rẹ́ làwa méjèèjì tí there is no point pé mò ń pè kí ni mo dẹ̀ fẹ́ ṣe báyìí Michael ọtún ti dé ju ọ̀nà ẹlẹ́dàá mi owó ni kì í ṣe báyìí gbogbo tí ò wá sùn mí àwọn méjèèjì náà dé ti ṣòro fún mi Ọlọ́run kí ni mo fẹ́ ṣe báyìí ẹlẹ́dàá mi kọ́ mi mọ̀ ṣe gbogbo tí ẹ ti sùn mí gan ti sùn. jókòó ṣóore ohun tí èmi rí nínú ẹ gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò ṣe ọ̀rọ̀ tó gbọ́dọ̀ sùn ẹ rárá èmi máa nànà gbogbo ẹ̀ fún ẹ báyìí máa yànnàná ẹ̀ ní kọ̀ọ̀kan èmi mo bí ẹ o mi ò dẹ̀ lè fi ẹ̀kọ́ tọ́nà fún ẹ sórí ṣídìí tó ń wò yẹn èmi rí nídìí pọ́lọ́ nǹkan hàn sínú ìdílé wa kó máa wá ṣe wá lóore ni mo rí nídìí wípé òun ni Ọlọ́run sọ pé òun fẹ́ lò fún àìsàn tó ń ṣe mí kò fi lọ kì í ṣe pé ó nífẹ̀ẹ́ Michael nífẹ̀ẹ́ dáadáa Michael gbìyànjú nínú ọ̀rọ̀ inú ilé wa yìí ó gbìyànjú Ọlọ́run kọ́ lọ́wọ́ ṣídìí ni gbogbo ẹ̀ máa ti níyànjú délẹ̀ ni ṣé kò fún mi lówó ni ṣé kò sapá ẹ̀ ni òun náà ń sapá ṣùgbọ́n Ọlọ́run ní bó ṣe máa rí nìyẹn Ọlọ́run sọ wípé ẹni tó ń fẹ́ gba ọwọ́ ẹ̀ ipasẹ̀ ṣèyanu fún wa òun ni kì í ṣe pé ó nífẹ̀ẹ́ o ohun tí Michael fi nífẹ̀ẹ́ gbòrògbòrò ni ju ṣídìí lọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Mami, Michael ò nífẹ̀ẹ́ mi Michael ò nífẹ̀ẹ́ mi tí Michael bá nífẹ̀ẹ́ mi ó máa lọ síbi tó lọ látijọ́ ẹ̀ kó má wẹ̀yìn. má rò bẹ́ẹ̀ o Michael wá bí ó ṣàlàyé fún mi o wọ́n ní dídágbére tó ń dágbére pé òun rìnrìn àjò ó ná kidnap òun ni bẹ́ẹ̀ ni ó ṣe àlàyé fún mi ó ní wọ́n kidnap òun ní tí n bá rí gbogbo àpá tó wà ní ara òun ó ní kì í ṣe kékeré. Kidnap. bẹ́ẹ̀ ni wọn ò parọ́ in fact tí bá ṣí gbogbo ẹ̀yìn mi fún ẹ àánú mi á ṣe é. You don't have to do that. I understand. Mommy did to explain everything for me. But Michael, there's nothing I can do. In fact the máa wò kàn ṣe pé ibẹ̀ yẹn gan wù mí láti lọ but torí tiẹ̀ àti ti mọ́mì mo ṣe lọ síbẹ̀. Michael, I know. kí n lè bá rówó tọ́jú yín. I know. It's Michael, you can understand. Okay. Mo dúró díẹ̀ náà. Mo pe nọ́mbà ẹ̀. Mo dúró and ó ṣàmọ̀ condition mommy mi. I can't just leave my mommy like that. Mo ní láti wá solution and it was this guy that helped me when I was looking for money to take care of my mother. So Michael, kò sí nǹkan tá lè ṣe. Yiga, ó yẹ kó lè mọ̀ pé this guy, you can't love him. This guy, he doesn't love you. Says who? You can't. Amóríyàn tó jẹ́ bàbá yóò nífẹ̀ẹ́. He just coming into your life to ruin your life. He's a gold digger. He's a playboy. Yes. Michael, for your mind, he doesn't love me, but I love him. Baby, to me, he's a good guy. Baby, So, Michael, I stop. love you. I love you so Stop much. this already. Look for someone else. We can't continue, please. Please. There's I love nothing you. I can do about it. I love this guy and I want to be with him. Because what's he help me go and I can't be an ingrate. I can't. Please, Michael, please. I love you, baby. Thank you, but I love that guy. I can't marry you. Yiga, I love you so much, please. Michael, Please. do you know what? I have to go now. I'll see you some other time. You can't go. Bí àdánwò ni,
Who is this Michael? I don't even know Michael here because Dad, this same Michael, kò ṣe pé ó fẹ́ gba ìyàwó mi nìkan. Now tó fẹ́ gbàjẹ́ lẹ́nu wa. Dad, we need to be proactive lórí ọ̀rọ̀ Michael yìí. And you're not like this. You didn't train me this way. I wonder why you became so soft. Don't worry. Akorede ló máa ju ebi tá máa kí okùn bọ̀ lára òun. No, it's my duty to deal with that, okay? No, we need to be proactive. No, you don't worry. Don't worry. Hey, sweetheart. Food is ready. Ah, food is ready. Let me deal with that first. All right. Don't worry. All right. Hey, sweetheart, thank you. Ah, thanks, huh? Ah, chill. Chill. Thank you. Oh, okay, I like it. I like it. Ah. Oh my God. Thank you very much. Hey, you're welcome anytime. Ah, good. Baby. Yeah. Me ni fẹ́ kẹ́ máa dá sọ̀rọ̀ Ṣèjìmọ́ nulẹ̀. He has come of age. Ó ń ṣọmọdé. Ó lè dá nǹkan iṣẹ́ on his own. Why would you always get involved in his matters all the time? Ṣèjì. Yeah, that's true. Yeah. Bó ṣe sọ ẹ̀ náà ló ṣe máa rí. I mean, ó ti dàgbà. Ó ti tójú bọ́. Ó yẹ kó lè handle àwọn nǹkan tó bá fẹ́ handle fúnra rẹ̀ láì dá sí. Ó ti dàṣẹ nìyẹn. Láti wákàtí ìlọ mi ò tún dá sí ọ̀rọ̀ ẹ̀ mọ́. Àfi èyí tí wọ́n bá sọ pé kí n dá sí. Otherwise tí n bá dá sí nǹkan tí o sọ pé kí n dá sí ó ti dẹ̀ṣẹ̀ mẹ́yẹn. You understand now? Máa handle ara ẹ̀. Inú mi dùn. Inú mi dùn. Ẹ mú sí. Máa mú sí. Ẹ láìkẹ́. Mo ń láti mú tán torí mo láìkẹ́. Ẹ̀ṣẹ̀ ni tí mi ò ọmọ tán tó ó dùn mú dẹ̀ láìkẹ́. Máa mú tán. O ò lè sọ pé kí n mú kí n máa mú wọn ní mi rẹ̀. Hey, son, what's that? Mo report ọ̀rọ̀ fún yín láti bí 2 weeks ago about one stupid Michael. Mo fẹ́ gbàjẹ́ lẹ́nu wa. Mo tún wá gbá YIGA lọ́lé. Ó tún gbé YIGA jáde. And here you are, I have a father that is powerful but couldn't use his power on me. What is happening? Aren't you a man? Are you a fool? At your age, ẹgbẹ́ tamper pẹ̀lú obìnrin tó love. Wọ́n wálé wá fẹjọ́ sùn bàbá ẹ̀. Kó lọ gbèjà ẹ àbí ó dẹni ẹ ni ṣó gọdẹ level yẹn ni. Dad? Yes, son. This is Shiji, your boy. Now, ṣé torí that thing, that whore, that prostitute lẹ ṣe ń bá mi sọ̀rọ̀ báyìí? Really? That thing, that whore. Do you lẹ ṣe ń bá mi sọ̀rọ̀ báyìí, Dad? You know, I don't give a damn about anything in this house again. Whatever you...
You don't call your stepmother names, okay? All right. You don't. Dad? Yes. You slapped me. I'll do it again. Get me a better stepmother. Yeah. Ìjọ ẹ máa rọra ọ̀hún. Ìjọ ẹ máa bínú jù. Ariwo tí mo gbọ́ ni mo ṣe yọjú pé kí ló ṣẹlẹ̀. Don't worry. Hey, there's no problem. I'll take it easy with you. You know what is important. Ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni, bí àdánwò ni. Èmi ni dáàdì mi gba etí mi torí obìnrin lásán. Torí obìnrin tó ṣe wípé mo mọ̀ dénúdénú. Mi ò ní gbà o. Wọ́n wá ní kí mi tú èrò ara mi pa. Now I will handle things myself. Ọ̀rọ̀ ìfẹ́ lágbára yéye o. Ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni, bí àdánwò ni. Ṣé kí n sign gbogbo ẹ̀? Okay, má dẹ̀ sign ẹ̀. Yes. Kò ní ìdí kí n máa kà wọ́n. Okay. Yes. Last one, Lily. Yes. Design will wear. Thank you for allowing me to sign them. You know what? I love you. Yes, who's that? Room service. Okay, come in. I'm here to change your bed sheet, sir. Okay, all right. Come forward. Oh, my láyà o. Àyà máa kú ẹ. Èmi ná owó lórí ọmọ. Mo establish ọmọ. Mo sọ di obìnrin tán. Ìwọ wá ló fẹ́ gbà lọ́wọ́ mi. You know what? I don't need your argument. I'll kill your body, your spirit and soul. Okay. Now I understand you now. Is it not better for you to drop that weapon and let's do this man to man? Because if you kill me, if you kill an harmless person, that means you're a coward. So the police strength, have you? You think you're strong? Fine. What do you have to say now? You the coward. Please. Please don't kill me. I'm my father's only son. Please. Tí ó máa ń ṣe pé àbúrò mi tó kú sínú ọkọ̀ ojú omi
My brother, David, I would have killed you. I used to have a dream about a Mika or Nida. Ẹlẹ́dàá mi, ṣé mo dúpẹ́ o, orí mi ṣé mo dúpẹ́. Wípé mo tún máa fi ojú kan àwọn ọmọ mi méjèèjì. Mo dúpẹ́ Ọlọ́run, ṣé. Michael, are you saying this is my mother? David, this is our mom. Mama tó bí wa nìyí. Ẹ ṣe dára rárá àti rárá. Ọkùnrin ló tọ́ mi dàgbà. Mi ò enjoy mother's love. Mi ò feel ẹ rí. Wá ẹ wá fi wájúwájú ohun tí mo fẹ́ dà business tẹ́ fẹ́ ṣe ẹ jẹ́ kí n fi pàdánù ìfẹ́ tí ìyá máa ń ní sí ọmọ. Mo wá dàgbà lábẹ́ ọkùnrin. Ẹ ṣe dá o, ẹ ṣe dá. Ẹ ṣe dá. David, kò ṣẹjọ́ mi, èmi náà kọ́ kẹ́lẹ́ bá jẹ́yàn láyé náà ni mo bá káàkiri kẹ́ má máa tọrọ oúnjẹ jẹ kẹ́lẹ́ rí jẹ kẹ́lẹ́ rí mu àti jẹ àti mú náà ni mo bá lọ nígbà tí máa fi padà dé náà sọ fún mi pé ọ̀tá ẹ̀ ti bómi lọ ó ti kú kò sí nǹkan tí màá ṣe kò ṣẹ́jú mi kò wí mi náà bẹ́ẹ̀. Èmi ni mo bí ẹ. Agbára Ọlọ́run a máa tọ́jú yín. Ẹ pẹ̀lẹ́ mọ́. Kí ló wá ṣe yín tẹ́ dorí kodò máa mi? Wá ṣe o. Bàbá ẹ̀ ti ṣaláìsí. Kí ni bá ti dùn tó lọ́jọ́ tèmi? Kójú tiẹ̀ náà rí ayọ̀ tó jú mi rí lẹ́ni kí ni bá ti dùn tó? Ṣùgbọ́n gbà yẹn mo kékékéké fún bàbá yẹn ọtí tó mú káàkiri ni. Ṣé bó ti ló mu títí lálẹ́ ẹjọ́ yẹn tí ò mọ̀ náà lé mọ́tò lọ sùn sí kọ́tà? Káṣíta àmọ́ tó lọ bá. Ó ṣe dèrò ọrùn nìyẹn. Wàhálà ọtí iná ló mu títí tí mo kékékékéké. Láti bí a ti ṣe ti bọ́ lọ́wọ́ ẹ̀. Tíṣẹ́ bá tiẹ̀ bọ́ lọ́wọ́ èèyàn. Ṣé bẹ́ẹ̀ yẹn àwọn náà mi gbà ni? Kì í ṣe pópin ayé nìyẹn gbà ti ṣe bọ́ lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n bàbá yín ò gbọ́ sí mi lẹ́nu. Ó ti ṣaláìsí. Kọ́lọ́run bá mi fọ̀rùn kẹ́. Àmín. Báwo ni dáàdì mi ṣe rí? Ṣé dúdú ni ṣé pupa ni? David, sórí bó ṣe rí gẹ́nẹ́ báyìí bẹ́ẹ̀ ni bàbá ẹ̀ ṣe rí. Bàbá ẹ̀ ló jọ láti kékeré. Òun nìkan ló jọ mí. Olúwa ṣeun, mo dúpẹ́ o. Michael, introduce ìyàwó ẹ̀ sí àbúrò ẹ̀. Màmí, kò ń ṣe ìyàwó mi mọ́. Láti ìgbà tí mo ti lọ kí tó dé ńgbà yẹn, ìgbà tí màá fi dé ni mo ti bá wọn àti David tí wọ́n jọ ń ṣe wọléwọ̀de. Àti ìgbà yẹn ni kò tí ń ṣe ìyàwó mi mọ́. A fẹ́ra mọ́ màmí. Báwo lè ní méjì ṣe máa fẹ́ obìnrin kan? Ọlọ́run dẹ̀ wá ṣe kúkú sí nǹkan àjọṣepọ̀ láàrin mi àti ẹ̀. Really? Kò sí nǹkan láàrin mi àti ẹ̀. Ẹ tí ìjọ ṣe wọléwọ̀de. Àtọ̀ màmí. Àtọ̀. Olúwa ṣe mo dúpẹ́ o. Ẹlẹ́dàá mi ṣe mo dúpẹ́ o. Aya mi, òṣèkú àdúrótì. Ilé náà ló wà. Ká mú òrùka sọ́wọ́ tún, ká mú sọ́wọ́ sí. Ọwọ́ náà ló ṣì wà.
Ọlọ́run lẹ́dùnmọ̀ tó wá dà wá pọ̀ kò ní tú wa ká. Ọlọ́run lẹ́dùnmọ̀ rẹ̀ àfọ ọmọbìnrin àfi rántí wa àfọ ọkùnrin rántí wa. Ọmọ náà ló sì fẹ́. Ọlọ́run lẹ́dùnmọ̀ rẹ̀ tó wá dà wá pọ̀ kò ní fìbí náà wà pọ̀kùnrin àbíró wà pọ̀bìnrin àbíyè fún ọmọ mi ní agbára Ọlọ́run. Ìwọ náà gbà wọn ló máa mú ìyàwó ìwà tuntun fojú rí. Màámi, mi ò fẹ́ yánu sọ̀rọ̀ ni màámi. Èmi náà ti ní kan tí mò ń fẹ́. Mo kàn ní kí everything wà okay kí n dẹ̀ amú wá báyìí ni. Ọlọ́run dẹ̀ tí wàá ṣe gan apá ó tiẹ̀ ti. Ó ti lọ ẹkún mi padà wá dájú ẹkún mi padà wá dẹ̀rù fún mi Ọlọ́run máa ṣe lọ́dà ọkọ mi rẹ̀. Màámi má wẹ̀wẹ̀ sígbà tí mo lose pátápátá lọ́la fi ọgbọ́n jẹ́ kí n sign gbogbo property ilé iṣẹ́ everything tí mo ní ní orúkọ òun ó dẹ̀ sá lọ. Anytime wọ́n lè wá lé mi kúrò nílé báyìí. Ẹ tún wo lórí burúkú Michael yẹn ó jẹ́ kí Ṣíjì mọ ọmọ kan ṣoṣo tí mo ní ó jẹ́ kó mọ àwọn fámìlì ẹ̀. Ṣíjì náà fi mí sílẹ̀ ó sá lọ. Àmọ́ mi ò ní gbà o mi ò ní gbà kàkà kí ilẹ̀ kú ilẹ̀ máa ṣá ni o mi ò ní gbà. Hello. Oh, somebody help me. Michael, you are here. Ta ló sọ ẹ́ síbí? Ó ti débi bá mi. Ta ló sọ ẹ́ síbí báyìí? Michael, ṣe jọ. Tó bá tú. Michael, move to the side. Tó bá tú. No, don't go there. Ikú Just pa ẹ́. where you are. Stay here. Ikú pa ẹ́. I will kill you. Mo mọ̀. Èmi mọ̀ kó máa wá síbí báyìí. Mo mọ̀ rán ọmọ iná sínú ni. Ìwọ mọ̀ pé wọ́n gangan mo dẹ̀ máa ń pẹ́ fún. Ìwọ o fẹ́ gba ayọ̀ ní ayé mi o fẹ́ gba Ṣíjì mi ọmọ mi o fẹ́ gba kúrò ní ọ̀dọ̀ mi. Ta ló bí ẹ? Ṣíjì. Yes. My brother's name is David. Are you mad? He remains Ṣíjì and is my son. Ẹ jọ̀ọ́, ta ni ẹni tí mò ń bá sọ̀rọ̀? Hello, Mr. Louis. Lọ́lá ló ń sọ̀rọ̀. Lọ́lá? Lọ́lá, kí ni nǹkan tí mo ṣe fún ẹ? Kí lẹ̀ṣẹ̀ mi tó pọ̀ tó yìí tó fi deal pẹ̀lú mi báyìí? Yes. Ẹ̀yin náà mọ iṣẹ́ tẹ́ ṣe. Èmi kàn wá sí ilé ayé yín láti gbẹ̀san gbogbo ohun tẹ́ ṣe fọ́kọ mi ni. Anyways, mi ò pé nítorí ìkàlẹ̀ rojọ́ owó tó wúrò. Mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé mo ti lóyún oṣù 4 fún yín. Mi ò dẹ̀ gba gbogbo ogun yìí tán torí wípé mo fẹ́ kẹ́ rí owó ṣe bàbá lórí ọmọ yín. Kọ́lọ́hun ṣọ́ wa ká dẹ̀ nípàdé ayọ̀ títí dìgbà náà tí n bá bímọ máa jẹ́ kí gbọ́. Hello. Hello. Ọlọ́run mà ṣe o. Ọlọ́run ẹlẹ́dàá mi mà ṣe o. Ṣé pé èmi náà ṣì máa padà lọ́mọ láyé? Olúwa, jọ dáríjì mi o. Gbogbo àìṣe dédé mi, ẹ dáríjì mi. Gbogbo ọ̀nà tí mo gbà dá ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run ọba, ẹ dáríjì mi. Mo jáwọ́ nínú ẹ̀ṣẹ̀ láti òní lọ. Mo jáwọ́ nínú gbogbo ìwà olè, apànìyàn, jàgídíjàgan. Ọlọ́run
ìjà wàhálà tó ní lọ ẹ dáríjì mi Ọlọ́run jọ ẹ fojú àánú wò mí Ọlọ́run ẹ bẹ̀bẹ̀ mi Ọlọ́run ẹ ṣàánú Aluko. Chief Louis. Aluko báwo ló ṣe ṣe? Ẹ dẹ̀ máa wo èmi náà ti ń rò pé ọmọ tó wà níbi tó wà yìí kí wọ́n wá bí wọ́n ṣe máa ṣètò tí ó jẹ́ pé wàá jáde ìyá yẹn ò ní jẹ́ gbé wàá gbogbo ẹlẹ́mi náà ti ń rò pé one day ìjọ kan aṣáájẹjọ kan màá make sure pé mo yọ ẹ kúrò níbi tó wà yẹn ṣé wọn rú nǹkan bẹ́ẹ̀ you know as a father kí wọ́n kàn máa ro nǹkan. Surprised to see me, right? Yes. Well, don't be surprised. No, má ṣe lónìí bọ̀n. Louis, yes. After tí mo fi gbogbo ọjọ́ ayé mi sí kò fi gbogbo nǹkan tí mo ní mo fi sí yẹn wo dẹ̀ tún rán mi lọ síbi tó rán mi lọ pẹ̀lú gbogbo yẹn fìyà jẹ mí tó mi ò jẹ́wọ́ pé ìwọ ló rán mi lọ pa Chief Gbádégẹṣin. Well, I'm back for revenge, man. All right? I broke the jail, okay? Yes. And this is a revenge. Ma sori má wulẹ̀ sọ pé bí o break jail wọ́n fẹ́ padà lọ síbẹ̀ má padà lọ mọ́ sori èmi ní àkáǹtì kan tí o kò sẹ́ni tó mọ̀ ń pa ẹ̀ owó tó wà ń bẹ̀ kò less than 500 million mo lè ṣe sórúkọ ẹ pé yẹ pé ìwọ ló máa control owó yẹn wàá dẹ̀ máa gbádùn ilé ayé ò ní láti padà lọ mọ́ in fact iṣẹ́ tá à ń ṣe tí à ń ṣe mo lè a lè tún continue kó jẹ́ pé ìwọ ló máa jọ̀gá ìyájọ́mọṣẹ́ kò tiẹ̀ ní sí pé kíní kan ìwọ ló máa pa gbogbo àṣẹ. Enough. This is a revenge. No, please. Okay. No, please. Tí má ti ṣe ìfẹ́ lù mí máa padà síbi tí mo ti wá. Kò nídìí kó padà kó máa jayé ẹ̀ lóko kò nídìí má ṣe bẹ́ẹ̀ yẹn. It's too late, Chief. Má ṣe bẹ́ẹ̀ yìí má ṣe bẹ́ẹ̀. Àgbékẹ́ o ti dọ̀bọ́rọ́ lónìí o ti bọ́ nínú ewu. Èmi Àgbékẹ́ mo ti dọ̀bọ́rọ́ lónìí mo ti bọ́ nínú ewu. Bínú bá jólókò máa jàdá délé ṣòfófó. Bí dáńdàbírí bá lè jí afẹ́tọ̀. Dáná mo kò mọ́ iná wọn adùn yẹ̀rìyẹ̀. Ǹjẹ́ wo mọ̀ pé Adéyẹmí ló pa bàbá tó bí ọlọ́mọ? Miss Adéyẹmí. Ẹni tó bá fi ojú kan Àgbékẹ́ ọjọ́ tó bá ti fojú kan báyìí ló ń di ẹni mọ́ra. Ta ni wọ́n? Èmi Àgbékẹ́. Màá rí pé mi kò fúnra mi mú Àgbékẹ́. Àtàrí àjànàkú lẹ́rù Àgbékẹ́ kì í ṣe tọmọdé ẹ lérò. Àgbékẹ́ tó sọ pé ẹnikẹ́ni tó bá kojú ẹ̀ ọ̀run làlá ni. Ìbọn pòpò kí ló ṣe é gan-an? O bẹ̀rù ní sí kò ló bá sọ̀rọ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ Àgbékẹ́ tó gbé wáyé egun ẹja ni o kò ṣe gbé mi. À ń pọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀ ó mà ti ń lárònú. Ókè ṣàlàyé fún ọ̀gá ẹ̀ ṣé mi ni mo gba mọ́tò lọ́wọ́ ẹ̀. Wọ́n sọ pé Àgbékẹ́ that notorious armed robber wọ́n ló wà nù ọjà ní ìsinsìn. You are under arrest. What's happening here? Cause very soon the dark days will come and your secrets all will be revealed before the world, before the world, before the world, before the world. No hiding place. Hiding bang bang your deck. Kedere yo bewu raja kan. What a day of reckoning. Ó jẹ́ máa rántí ìwà lẹ̀ṣọ́ ẹni ọmọ ẹni ní òsì wọlé èdè nígbà tá a sí nílé ó yá kí ló fẹ́ ṣe báyìí bàbá ọmọ. YIGA 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 YIGA
Nothing is too big to sacrifice for a loving mother. Nothing is too big to sacrifice for a loving father. Biji aye bale baba gbero wadi de o. Láàrin òkùnkùn ayé baba ṣe mọ́lẹ̀ mi. Tó bá dá kó pín tẹ́mi sí rẹ̀ lọ́dọ̀ Elédùwà o. Ìwọ lọ bá ṣe dá àwẹ̀dá gàmẹ̀dá àdẹ̀dá o. Mo ní bẹ́ẹ̀ kó bá pẹ́ dá lẹ́kọ̀ọ́ ayọ̀ ń bọ̀ lówùrọ̀ rẹ̀. Ìbànújẹ́ àdáyò ayò ẹkún wà lẹ̀. Wari wàhálà orí gbé mi borí kí lè ṣẹ́gun jẹ́rí ẹni ibi jẹ́rí aláròkú ènìyàn. Yíga 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 yíga.